بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن والاه. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أدعوكم الله سبحانه وتعالى أترى كلام النبي محمد صلى الله عليه وسلم أتعن صحابة الكرام أتعن في دارات اليوم أبي الله سبحانه وتعالى أنه راتي كيري بيبي كمسا سواني ألاتا لدادا فالنبي محمد صلى الله عليه وسلم pẹ̀lú àwẹ́ àwọn sọ̀hábà ridwanullahi alayhim. Bákan náà àṣìbẹ̀ lọ́wọ́ bá wípé ní tásọ nínú kẹ́límà nínú ọ̀rọ̀ tó ṣe pé ní qad la nulqi laha bala alìmọ́wọ́rí ń pa rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà tí ó wà bọ́ sápò ìbínú ọlọ́run mọ́sà sọ wá ń bẹ̀. Èyí tá sọ táà ní wọ́rí pẹ̀lú ẹ̀ tí ó sì bọ́ sápò ìyọ́nú ọlọ́run tá fi wá rí kí ọlọ́run mọ́sà fi wá ṣe déédé irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ qawla kalima la ilaha illallah. Naam, lẹ́ni tí àwẹ́jọ ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ náà ni wípé láàrin àwọn ọ̀rọ̀ kan tí ó ṣe wípé àwùjọ onísúnnà òun náà ni ó ti ń ṣẹlẹ̀. Irú nǹkan báyọ̀ gbọ́dọ̀ máa wáyé, ó sì gbọ́dọ̀ máa wáyé, yóò sì máa wáyé nítorí àwọn àǹfààní kọ̀ọ̀kan tí ó máa tara ẹ̀ jáde torí gbogbo ìpele kọ̀ọ̀kan, gbogbo tọ́bá kọ̀ọ̀kan látijọ́ tí mùsùlùmí ti wà, òun náà ni àwọn àfáà ti ní ìpele mẹ́ta náà ló pín sí. Ìpele alákọ̀ọ́kọ́ òun náà ni al-mutashaddidun nínú tọ́bá kọ̀ọ̀kan jàre. So ìpín àwọn èèyàn máa pín sí mẹ́ta ń bẹ̀. Àwọn ìpín alákọ̀ọ́kọ́ wọ́n pín wọn ní al-mutashaddidun, àwọn tó ṣe wípé ní káì tí wọ́n máa lè wọn ní mú ní ṣeréṣeré, wọ́n síríọ̀sì pẹ̀lú rẹ̀ ni, wọn ní gba kí èyàn fi tàfàrà rárá bó sí lè wọ́ mọ́. Na'am, lẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni tí ó pamọ́ só ní kálùkù náà sọ̀hábà náà ní bíra àwọn Umar radiyallahu anhu wa ardaah. A sì láwọn tó ṣe wípé ní mutawassitu láwọn, ìwọ̀n tún ìwọ̀n òsì, kò ní lè lọ́dọ̀ wọn kò sì ní dẹ̀jù lọ́dọ̀ wọn. Àwa láwọn tó ṣe wípé ní àwọn tí wọ́n dídẹ̀ ní ẹ̀ta sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀ta mú báyìí, kódà yóò mọ̀ hàn lára inú ṣe àti ìsọ̀rọ̀ wọn náà gẹ́ pẹ̀lú, kò ní mọ̀ lórí ẹjá mú ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Èyí tó rọrùn náà ni wọ́n mọ̀ ṣe kí ni òun náà ni wọ́n mọ̀ wákàkiri bí ká fọwọ́ bí ẹni tí ó mú nǹkan dáadáa ká fi mú, òun náà ni wọ́n. Bí mẹ́tẹ̀ẹ̀ta sí wá rí yìí bẹ́ẹ̀ náà la ṣe bùkátà sí rárá wa. Ìgbà kankan ò ní mọ̀mọ̀ wà nínú ayé tí mùsùlùmí ọmọ ṣe tígbà yìí ò ní mọ̀mọ̀ wá. A mara àwọn mutashaddid tí wọ́n lè látara líle wọn ẹni tó fẹ́ tó tọwọ́ rẹ̀ lẹ̀ pátápátá yóò mọ̀ rí nǹkan mú lára wọn. Àwọn náà mọ̀ wípé ní ṣé bá wọn sí ń gbé tí sí ń lè sí kò tí mọ̀ lágbára jù, wọ́n mọ̀ wà àwọn tó tún dẹ̀ wọ́n mọ̀ fífa tiwa náà wálẹ̀. Àwọn tó wà ní ìwọ̀n tún ìwọ̀n òsì tó ṣe wípé ní èèyàn díẹ̀díẹ̀ ní ma wà ń bẹ̀. Àwọn èèyàn náà wà sí làwọn náà jẹ́ fún ìpele méjèèjì. Kò sí pele tá a fẹ́ kó dànù nínú àwọn ìpele yìí. Gbogbo wa lápapọ̀ al-muslim mir'atul muslim, mùsùlùmí ni wá, a jẹ́ dígí fún mùsùlùmí ẹgbẹ́ wa, a dàbí ẹyinjú àtọmọ́ka ọwọ́ ní mùsùlùmí sí mùsùlùmí, dípò pé tí nǹkan bá sojú ọmọ́ka ní ọbọ̀ yanjú rẹ̀, tí nǹkan bá sọmọ́ka ojú ní òsìnkún rẹ̀, bí mùsùlùmí ṣe rínú. Tí àwọn kan bá mú kíní kan tó bá lọ lágbára tó bá lé tí wọ́n dì mú tó kálùkù wò pé ní tàwọn eléyìí pọ̀ jù, tàwọn eléyìí lé jù. A mọ̀ ráwọn tó mọ̀ sọ pé èyí tán ṣe lọ́wọ́ wọn eléyìí ò rí báyìí, eléyìí ò rí báyìí. A sì mọ̀ ráwọn tó ṣe wípé ní látara àwọn eléyìí náà àwọn náà mọ̀ mú tí wọ́n náà ń bẹ̀. Èyí ò ní ohun tí mùsùlùmí tàgọ̀dọ̀ kọ́kọ́ gbà wípé ní bá ṣe rí nìyẹn. Ẹlẹ́kejì nínú ọ̀rọ̀ mi òun náà ni wípé ní Sheikh Imran Abdul Majid Eleha nínú àwọn tí ọ̀rọ̀ yìí tó ń lọ tó ń bọ̀ lórí wọn ni wọn. Tí ẹ bá dẹ̀wò ǹjẹ́ ẹnìkan tí ẹ gbọ́dọ̀ wà nínú àlùmọ̀ Nábì tó ṣe wípé ní famahama qala falhasanul jamilu
gbogbo ohun tó bá ti sọ náà ni wọ́n máa dá ní ó sì máa rẹwà kò ní níyẹ̀ wò gbogbo tó bá ti lélẹ̀ náà ni wọ́n máa kó kò sí ẹni náà lẹ́yìn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. So nínú àwọn ọ̀rọ̀ téèyàn bá wá ń sọ léraléra òun ni ó padà fa àìní dákẹ́ àlùmọ̀ Nábì ò ń dákẹ́ àlùmọ̀ Nábì ò ní dákẹ́ kí wọ́n jọ kóra jọ lórí ìbàjẹ́ àlùmọ̀ Nábì ò ní ṣe kí ni wọ́n níjọ pánupọ̀ lórí nǹkan tí ọ̀dá kan lọ́dá. So báwọn kan bá dákẹ́ àwọn kan ò ní dákẹ́ ẹ̀nà ìwò lápòjúwe mo sọ wípé ní àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi tí wọ́n ń tọ́dọ̀ wọn wá lóríṣiríṣi mi ò wà níbí láti wá faṣọ ẹni kankan ya mi ìdẹ̀ wá ń bí láti wá fi òrí pa ẹni kankan lórí dédé tí Ọlọ́run bá ní kí n sọ tó bá bá tọ́lọ́run kọ́lọ̀ jẹ́ kó kálùkù orí ìgbà bẹ́ẹ̀ èyí tó bá jẹ́ kó bá fẹ́ láàyè tí ò bá tọ́lọ́run tí ò bá tà Nábì rẹ̀ mú gẹ́gẹ́ bí ó sùn wọn tí èsì òsùn gbà tó máa gbé sílẹ̀ akáyèwò faminni wa minash shaitan wallahu bari'un minhu wa rasuluhu. Naam, nínú àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n sọ rí káwọn ẹ̀dẹ̀ jáde sí gbà náà òun náà ní bí ká sọ wípé ní gbogbo ẹni yóò tí ìbá ti ṣe sí onísúnnà ní wọn irú bẹ́ẹ̀ ṣe sọ ọ̀rọ̀ yìí lẹ́yìn ó ní bá nínú dáadáa léyìí tí ó dàrú sẹ́nì kankan kódà kan mọ́ kó ti Kùránì fún yẹn gan pẹ̀lú èyí wọn dàrú. Ok, tá a bá ti wá sírù lẹ̀kùn ilẹ̀ àfi tá a bá ń sọ wípé ní súnnà tá a gbà lérò ní súnnà wípé ní ṣebókálùkù náà wẹ̀kú ṣebókálùkù náà sí ń sìnkú ṣebókálùkù náà sí ń kírun sókúlá ṣebókálùkù náà sí ìwẹ̀ jẹ́nàbà bá Nábì dé sọ oní súnnà ní kánúrà àwọn súnnà ilé iná bá sọ àti kálùkù mọ̀ yẹn náfílà lẹ́yìn irun ìlú ọ̀nà bá sọ èèò kálẹ̀yìn àmọ́ tó bá ṣe pé ní oní súnnà àbẹ́yàn bá jẹ́ Ṣíà ó lè jẹ́ nǹkan mí o tí Mu'tazila tó ní súnnà ni wọ́n so àtàwọn díẹ̀díẹ̀ mìíràn sáwọn Jahmiyya tó ní súnnà ni wọ́n so àwọn yẹn irú tìlákù yẹn ó lọ ọ̀rọ̀ wálé lórí nírú ẹ̀ bákan náà òun náà lọ̀rọ̀ tó lọ láìpẹ́ yìí bí wípé nígbàtọ́rọ̀ àdìbò wà ń ta tí Sheikh Umar sọ wípé ní ṣé fẹ́ dá Boko Haram lẹ̀ ní abẹ́ mọ̀ pé Boko Haram ṣe bẹ̀rẹ̀ náà ní hadha kalamun azim ọ̀rọ̀ yìí tóbi gan torí kí ló fà tó fi tóbi ní wípé ní gbogbo ní mímọ̀ lápapọ̀ náà ni wọ́n panupọ̀ wípé ní kí ní ìpínlẹ̀ democracy kúfúrò ní kìí ṣe ìsìláàmù ní democracy nípìnlẹ̀ rẹ̀ tọ́ ọ wá padà wá di pé òun kálukú wá pín sọ́nà méjì àwọn kan ní ẹ dìbò àwọn kan ní ẹ má dìbò ṣéèkì jáde wọ́n ní ṣé fẹ́ dá Boko Haram múlẹ̀ ní táwọn bá sọrú nǹkan báyìí lazima al-akharun lọ́dọ̀ àwọn ẹnìkejì àwọn náà sọ pé ní a ṣe bí pínlẹ̀ kan tí wọ́n ní kán wá dìbò ṣe bí kú fún ìtajọ gbà bẹ́ẹ̀ ṣé wọ́n náà fẹ́ di kèfèrí ni ṣé mọ̀ pé tá a bá fi bí ejò ṣe gùn tá a bá fi dáná sun á dáná sun lé kan sọ fún ẹ pé ní a ṣé wọ́n náà fẹ́ di kèfèrí ni ẹlòmí ò ní à ṣe bí wọ́n kàn béèrè náà kò sọ́mọ ègún nú àwa tá a jọ ń sọ Yorùbá yìí gbégùn bá sì bẹ́nu wa ó ti gbọ́ Yorùbá òun yé pé ní irú ìbéèrè bẹ́ẹ̀ kìí ń pèyún ní ìbéèrè ó sì lágbára ó léwu ṣe bí ìpìyàn ní Boko Haram ń dákúmọ̀lú fi kan ọ̀pọ̀lọpọ̀ wàhálà ń lọ́pọ̀ tù ń bọ̀ so ẹnìkan nú wa ọwá sọrú nǹkan bẹ́ẹ̀ so àwọn tí wọ́n dẹ̀ sọ fún yìí ẹni tó jẹ́ bí ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ tábà ní pé abẹ́ àwọn tó kéré sí wọn àwọn tí wọn ò tó wọn lọ́jọ́ orí ni àwọn tó jẹ́ gbé wọn bẹ́nu wọn àwọn tó jẹ́ pé ní wọ́n dọ̀lọ̀ lókè ọkéwù ni wọ́n bẹ́nu wọn tí wọ́n náà sọmọdé tó dẹ̀ sí pé dáwà tí wọ́n náà gbáyé kan bí dáwà ti ṣe èsì lọ́nà sí gíní bí tí wọ́n náà sí gbáyé kan. Ok, Dr. Sharaf àwọn náà sọ wípé ní ìbò báwo ó ṣe wá dìbò yìí so irú nǹkan bẹ́yẹn káwà gbé síra wọn pé ní bàtà àwọn sọrú nǹkan báyìí kan fáwọn náà lé sí báyìí padà nǹkan mọ̀ lágbára àmọ́ tóun ti bẹ́ẹ̀ náà àlùmọ̀ Nábì ò ní ṣe kí ni o àlùmọ̀ Nábì ò ní dákẹ́ irú ẹlẹ́ẹ̀kẹta tí mo kàn fi ṣàpèjúwe òun náà nírú ìtọ́sẹ̀lẹ̀ ní Ìwó tó pé òun gan lọ́wọ́ alágbára jù tó ń kálukú wá jáde irú pàdé tí wọ́n pàdé mufti Ìlọrin àfọ́níkíjìpá ẹ̀rí wípé ní ìpàdé ó ní nǹkan tó bí lára oníkálukú lágbádá má ṣe báyìí lágbádá má ṣe báyìí lágbádá má ṣe báyìí nítorí pé ajálù máa Nábì tọ́lọ̀ sọ fún wa láyé mọ́yé ìgbà ìpín yọ́ mọ̀ wà nú yín ẹni tí ó mọ̀ kọ̀ àìdá ẹni tí ó mọ̀ pàṣẹ dáadáa ni
torí pé àjálù mà nábì tá nábì sọ pé inna an-nasa idha ra'aw al-munkara falam yughayyiru awshaka an ya'ummahumullahu bi iqabihi. Ok, wọ́n pàdé mufti nìyẹn, àwọn kí wọ́n tún wá sọ wípé ní àwọn ọmọ gbádùn lẹ́kṣọ́ wọn. Afá kò sí bó ṣe lè wò ó rí. Ṣé lọ́jọ́ tí Sheikh Imran ń tako Sufi pẹ̀lú àwọn lẹ́kṣọ́ wọn, lọ́jọ́ tí wọ́n ń tako Ògùn, tí wọ́n sọ pé nìkan lọ fi àpò sakasaka mélòó kan di Ògùn àbí di àṣírí wọ́n sì pé ní, ṣé ìgbà tẹ́ni yẹn wà nígbà yẹn tó ti padà change nísìnyí ló ti padà wá dẹ́ntán gbádùn lẹ́kṣọ́ rẹ̀ ni? Atrocities nípa ààtù Kùránì tí mufti Ìlọrin sọ parẹ́dì ní ìlú tó ní súnnà kan táyé fẹ́ mọ gbọ́rọ̀ rẹ̀, táyé fẹ́ mọ lo ọ̀rọ̀ rẹ̀, táyé rí pé nínú àwọn olórí nínú onísúnnà. Ok, tọ́wá lọ pàdé irú ẹni bẹ́ẹ̀, tọ́wá lóhun gbádùn ọ̀rọ̀ rẹ̀, kí ni ìtumọ̀ ọ̀rọ̀ òun fún anybody tí ń bọ̀ lẹ́yìn wọn tí ọ̀dá nǹkan mọ̀ tó bá wọn ṣe dáama? Gbogbo wọ́dù Sheikh wọ́n sọ pé àwọn gbádùn lecture wọn, àwọn gbádùn ọ̀rọ̀ wọn yìí, mo mọ̀ pé kò lè burú débi wípé ní kọ́ wá sí pé ń tẹ bá wọn lé ẹwà gbọ́ pé lecture mufti lọ iná play tí wọ́n gbọ́ táwọn jòkó tì táwọn láwọn fi ṣe wá sáàmù kọ́ nǹkan bẹ́ẹ̀. So táwọn ọba ti lè gbọ́ kún jòkó tì kán mọ́ kọ́ nǹkan bẹ́ẹ̀ kán mọ́ ọjọ́ tẹ̀ pé kọ́dà nínú lecture mufti lọ nídọ̀ òní mo kó tì nǹkan báyìí, mo kọ́ nǹkan báyìí, mo ṣàǹfààní nǹkan báyìí. Anybody tán bá sọ létí ẹ̀ wípé àwọn gbádùn lecture rẹ̀ òun lè gbọ́ yé débẹ̀ kó náà òpin àsìkò tẹ̀ sí yàtọ̀ nínú àwọn nǹkan báyìí. Ọdá mọ́jẹ̀ lọ jìnà jù nígbàtí irú nǹkan bẹ́ẹ̀ lọ mọ́ra àwọn tó ṣe wípé ní subhanallah ìtàn sọ káàkiri pé ní irú súnnà táwọn sọ rẹ̀. Sheikh Imran tó ṣe pé ní lẹ́nu wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni àbùkù ẹni ẹ̀tẹ́ ni tẹ́pọ̀ orúkọ oríṣìí bí wọ́n múra náà ọkọ̀dà àwádẹ́ tán ń pè ní ṣékù torí pé àwọn àti mufti Ìlọrin pàdé wọn jọ kíra wọn. Gbogbo orú nǹkan báyìí làwọn àfẹ́sìn máa ń sọ wa lára ń bẹ̀, nítorí àwọn àwàm àwọn èèyàn rẹpẹtẹ tó kù tí èsì ké bóyá kéwú ni wọ́n ké. À ń gbọ́rọ̀ yìí náà ló kálùkọ̀ ọ̀pọ̀lọpọ̀ fi ń ṣẹ̀sìn rẹ̀, kọ́ wá gbọ́ pé ẹnìkan wá gbóríyìn fún irú mufti Ìlọrin nípa ọ̀rọ̀ nǹkan báyìí, nípa ọ̀rọ̀ nǹkan báyìí. Ẹlòmí ọmọ ìyàtọ̀ àtàìdá kìíní ẹ̀dẹ̀ ní kọ́kàn tó wá rí bábùn súnà kan tó wá lọ gbé irú nǹkan bẹ́ẹ̀ yọ́kàn tó dì mú ni pé kí ni wàhálà tí yẹn lọ́pọ̀ jù ebi lápọ̀tọ̀ ẹ̀kọ́ ọmọ gbádùn lẹ́kṣọ̀ wọn, ṣe ni lẹ́kṣọ̀ wọn kọ́ ní nǹkan báyìí wà ní, ṣe ni lẹ́kṣọ̀ wọn kọ́ ní nǹkan báyìí wà ní, ṣe ni lẹ́kṣọ̀ wọn kọ́ ní nǹkan báyìí wà ní. Tí kò wá nífẹ̀ẹ́ sí yàtọ̀ láàrin ìsọ̀rọ̀ ẹni tó jẹ́ onísúnnà àbí tí ìṣubú gan pẹ̀lú tẹ́wàá bá ìsọ̀rọ̀ ẹni tó ṣe súnnà against ẹni tí ò ṣe. Gbogbo orú nǹkan báyìí wọn lè máa wòran. Tí àbá wá wòran oríṣiríṣi ọ̀rọ̀ láwọn èèyàn wọ́n sọ ẹni yìí ó nímọ̀ ó ṣe kinní kan yakọ́ òun ẹjẹ́ àgbà wípé ní tó bá ṣe pé ní ẹnìkan bá lòpin mímọ̀ Sheikh Imran gan wọn pẹ̀lú ẹni tí ó mọ̀ sọ̀rọ̀ mọ́ lóde ní ìtura nǹkan àti ní ìtàsíwájú tí wọn. So tẹ́lẹ̀ kan bá ti jẹ́ òpin mímọ̀ falaysa min shartil kamal, kò sí nínú mọ́jẹ̀mú tí perfection bá dé ìpé kan mọ́ correct ẹ̀ ipe lágbájá tó perfect ni ó sì mọ̀ pé kò sí nínú ọmọ èèyàn. Ok, káwá ní lágbájá yìí ló perfect tó ń tí bó ṣe perfect yẹn náà kò sí nínú májẹ̀mú rẹ̀ wípé ní kẹ́mọ̀dé correct rẹ̀, kò rẹ̀ sí nínú májẹ̀mú ẹni tá ń correct gbogbo ayé rẹ̀ wípé kóhun náà tí ẹ̀mọ́ fi dọ́kànkan pè yẹn sákèsí pé náà ẹ̀nà sí nǹkan báyìí normal. Àwa náà rí pé ní tá bá gbélé sí làákàyè ọ̀wọ̀lẹ̀ ká máa sọ làákàyè ká sọ̀rọ̀ Ọlọ́run sọ fún Ànábì pé wa shawirhum fil amr, Ànábì máa pè wọ́n sí àmọ̀ràn fún àlámọ̀rí. Àwọn oníkọ́ wọn pé àwọn ọmọ kéwúrẹ́ àwọn sàhábà mọ́rọ̀ ní Ànábì ayé Ibrahim yìí ọba wa ní ẹ̀jẹ́ ká mọ́ kírun bẹ̀. Ànábì wa ní wọn sọ́yà fún mi kalẹ̀ nítorí rẹ̀ ní ọmọ rẹ̀ sọ́yà lẹ́pẹ́ wattakhidhu min maqami Ibrahim musalla, ọya láyé Ibrahim ẹmú bí lẹ́tù mọ́ kírun bẹ̀. Kí ni Ọlọ́run fi léyìn sí fún wa ń sọ fún wa wípé ní Ànábì ní ọjọ́ ma'sum níbi ká ṣàṣìṣe ká ṣe mistake, kò sí níta níbi Ọlọ́run tó sáwọn Ànábì rẹ̀ kó ń bẹ̀. Tòun ti bẹ́ẹ̀ náà kọ́ Ọlọ́run tún ní kí ọmọ gba àmọ̀ràn lẹ́nu àwọn sọ̀hábà. Ìdán kò sí bí àfọ́ onímọ̀ sí lè rò kó tó gbogbo tó bá sọ nínú ayé kọ́ ni ń kálùkù ọmọ gbà
Imam Malik rahimahullah ó ní kullu yukhadhu minhu wa kullu yuraddu alayhi. Ọ̀rọ̀ yìí dẹ̀ ni àwọn afá tí ṣe lọ́dọ̀ bí Abdullah ibn Abbas ipe ní gbogbo èèyàn gbogbo onímímọ̀ ni wọ́n mọ̀ sọ pé lágbádá tó sọ yìí àgbà wọlé wa kullu yuraddu alayhi gbogbo ní wọ́n mọ̀ sọ pé náà tó sọ yìí àgbà wọlé illa sahiba hadha al-qabr àfẹ́ntún ní sàárè yìí rí fásánibà Muhammad sallallahu alayhi wa sallam. Naam, so lórí gombi tá a dé yìí mo ti ń wọnú ọ̀rọ̀ yẹn díẹ̀díẹ̀ lọ́nà ni mo wá pe àfáà Saheed Shittu ṣàkíyèsí pé ní àwọn tí níjẹta tí ọ̀rọ̀ ọ̀rá ọ̀kọ́kọ́ jáde àti tàná ẹ sọ àwọn ọ̀rọ̀ kan gẹ́gẹ́ bí àṣà àti ìsọ̀rọ̀ yín lọ́pọ̀lọpọ̀ gbà bí kẹ́ máa ṣépè bí kẹ́ máa sọ̀rọ̀ òdì síyàn a wá béèrè wípé ní àwọn tá à ń ṣépè fún yìí kí ni tán fi lẹ́tọ̀ọ́ sí èpè tó ṣe pé ní nígbà táwa fẹ́ kọ̀rẹ́tì wọn lórí ìtayọ àlà tí ń bẹ lára wọn gẹ́gẹ́ bí nǹkan tí ọmọ jẹ́ bí àgbọ́yé ti yín àmọ́ tó bá yẹ pé ẹ bá ròyìn wọn pẹ̀lú ìtayọ àlà ẹ sọ nǹkan míì tí wọ́n ṣe tán fi wá wọ́ọ̀tì kẹ́ ẹ máa ṣépè kẹ́ ẹ máa sọ̀rọ̀ òdì sí wọn mùsùlùmí ni wọ́n mùsùlùmí lẹ́yìn tẹ́yìn náà sọ̀rọ̀ náà onísúnnà ni wọ́n lè pín wọ́n ṣe ní súnnà kò sí ibi tẹ́lẹ̀ ti sọ bẹ́ẹ̀ pé àwọn eléyìí torí nǹkan tó fi tó ní súnnà wọn ẹ máa kà á fún wa ẹ kà á fáyé ok kí ni wọ́n fi lẹ́tọ̀ sí èpè tó bá ṣe wípé ní ọ̀nà àfáà Saheed Shittu ní àtàwọ́sùt ká balance ká mọ́ ní tayọ àlà ká sì mọ́ láti ètò tó bá rí bẹ́ẹ̀ ǹjẹ́ ká balance ká mọ́ ní tayọ àlà ká sì mọ́ láti ètò ohun ìjókù ká tà sí ká fẹ́ correct yẹn ká mọ́ ṣépè fún àbí ká mọ́ sọ̀rọ̀ òdì sí tó bá wá ṣe wípé ní ìmọ̀ sọ̀rọ̀ òdì síyàn ká mọ́ búyàn pẹ̀lú wà fẹ́ mọ́ correct rẹ̀ hun ká ní wípé ní ẹ bá rí tẹ́yìn náà sì gbàgbé náà ibi tí mo kù sí lélé yìí ìwà tayọ àlà dẹ̀ ní ìdán àwọn tẹ́ ń ròyìn wọn kó ní tayọ àlà ní wọ́n yẹn ẹ̀yin náà ti jọ wọ́n náà nìyẹn tẹ́ ẹ bá ti lè fi gbà wípé ní ìṣe déédé òun náà ní kẹ́ ẹ mọ́ sọ̀rọ̀ òdì kẹ́ ẹ mọ́ ṣépè fún yẹn gbà tẹ́ bá ń correct rẹ̀ tọ̀ ǹjẹ́ níbo lè rí ń wà wípé ní ìṣe déédé ká correct yẹn most especially ẹni tó jẹ́ onísúnnà ǹjẹ́ ìṣe déédé ìdóbùkátà sórùn tẹ́bẹ̀ tí ó bá bùkátà sí ẹ̀yin náà lọ sọ́lẹ̀ àti mọ́ ń correct yín lórí kẹ́ ẹ mọ́ ṣépè tipẹ́tipẹ́ àti mọ́ ń correct yín lórí kẹ́ ẹ mọ́ sọ̀rọ̀ òdì ní tipẹ́tipẹ́ tẹ́ẹ̀dẹ̀ mọ́ promise pé ní ẹ change ẹ̀ nígbà mi ẹ jáde ẹlẹ́ ti change rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà kì í tí change tán ẹ lọ change àárín òun àmọ́ tó bá ṣe wípé ní ẹ rí i pé ìtayọ àlà tíbi tẹ́ kù sínú ẹ yọ̀ǹde lé ìfáwọn èèyàn náà pé ìtayọ àlà tíbi táwọn náà kù sí nìyẹn a wá gbé ẹ̀yìn méjì padà ẹ̀yìn méjì á padà wá kí lẹ̀ rí ìtẹ́ lórí ìtayọ àlà tiẹ̀ kí lẹ̀ rí ìtẹ́ lórí ìtayọ àlà tiẹ̀ náà fama wafaqa sunna ìtayọ àlà nínú méjèèjì tó bá wá lọ ṣe déédéé ọ̀rọ̀ náà wọ̀rà nẹ́bì a ṣe wípé lójú tiwa ló ti tẹ́tayọ àlà nínú ọ̀rọ̀ wọ̀rà nẹ́bì kọ́ nọmọ ọ̀rọ̀ ni. náà tó bá wá ṣe pé ní àfáà Saheed wá sọ pé ní ẹ̀fì mílẹ̀ o bọ́nà ṣe dá nínú bí mi ṣe wà náà bí ma ṣe máa ṣe nìyẹn bí ma ṣe máa bá lọ nìyẹn a sọ fẹ́yìn náà wípé ní ẹfà àwọn èyíhùn náà lẹ̀ lórí bọ́ọ̀lọ̀ ṣe dá wọn tá a bá ti ń pè yín sákèèsí tẹ́ mẹ́rin káfí yín lẹ̀ wá a mọ̀ pa àwọn èyíhùn náà sákèèsí àwọn náà tún kí ni káfà wọn náà lẹ̀ so ìdán àjọmọ̀ bùkátà sí rárá wa àjọmọ̀ ṣe kí ni o àjọmọ̀ bùkátà sí rárá wa ni bákan náà mọ́sọ lọ́wọ́ bẹ̀rẹ̀ pé ní al-muslimu mir'atul muslim musulmi tẹ́rí yẹn mírọ̀ musulmi ló jẹ́ musulmi ni mírọ̀ fún musulmi mi bí Sheikh Imran ṣe wà yẹn bí wọ́n ti ń sọ àwọn ọ̀rọ̀ yẹn lọ yẹn bọ́ sí ń sọ lọ yẹn tí wọ́n bá ní checkmating wallahi kódà ọlọ́wọ̀n kẹwọn a ṣe wípé ní ọ̀rọ̀ tí wọ́n sọ wọn gẹ́ kò yí àwọn tá tẹ̀lé wọn kò yí àwọn tí wọ́n ń gbọ́rọ̀ wọn gẹ́ pẹ̀lú àmọ́ tó ní màá bá wà tó bá sọ̀rọ̀ tó bá rí checkmating pé akramakumullah ẹ ṣe ṣerú nǹkan báyìí jẹ́ fún alákòójú ebi méjì kan alákọ̀ọ́kọ́ nígbàtí fẹ́ lọ jagun Badr Ànábì wá sọ wípé nítọ̀ ibi ìdádúró sí ìkan àwọn àṣọ́ọ̀bù ó ní Ànábì hadha wa'yun am mujarrad ra'i Ànábì ṣe revelation ní káàdó ń bí yìí ni àbí opinion ti yí tẹ́rù Ànábì ní opinion wọn ni àtọ́bájẹ́ kó opinion ní Ànábì ẹmọ́jà dún yìí o ẹ̀dá lọ dúó síbò mí kí ni yẹn checkmating níjọ́ kan náà láti sàbí òrẹ́rọ Ànábì kírun zúrì fún wọn ọwọ́ fẹ́ kí kíráka mélòó kíráka méjì ọ̀sálámù ó dìde gbogbo kálùkù Ànábì ní mo gbérùnkú ìsì gbàgbé ẹ ti gbàgbé ẹ ti dírùn ok Ànábì akúsùrọ̀ tó sọ́lá sí wọ́n gbérùnkú ní àbí wọ́n lé sí
wọ́n checkmate ànábì náà bẹ̀rún bó ṣe lè wò mọ́. So dáwà dáyé onípépè tí ó bá ní checkmating. Afá Abdullah bin Mas'ud ó ní alaykum bi athari man qad salaf, orí pa àwọn tó síwájú ní kẹ́ẹ̀dún nímọ̀ fa innal hajj tọ́lọ́ tó wà ní ayé la yu'manu alayhi al-fitan, àfẹ́mbalẹ̀ pé fìtínà lè kọlù. Láàrin ká dijú káyà kò sí nǹkan tó lè sọmọ èèyàn. Ọmọ èèyàn lẹ́ta sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí, ẹ má sọ fún wa pé níwọ̀n lé wọn bùkátà sí correction. Kò sí ẹni náà ayé tó bùkátà sí correction. Ẹn tó fẹ́ correct ẹni kó ṣe kí ni o, kó ní ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ nú Ọlọ́run wí ànẹ́bì rẹ̀ wí. Lẹ́yìn náà ni pé ní tá a bá fẹ́ correct yẹn lórí ìmọ̀nà kan tó jùlẹ̀ àbí lórí déédé kan tí ò ṣe, àrí ara gbé sí ara gbà á sí ju rárá wa lọ láti gbìjà ó tọrọ. So bá ní bẹ̀yẹn ṣe jẹ́ nìyẹn. So mo wá sọ bí iná ìpé ní laysa min shartil mufrit alla yusib. Ta bá pàwọn eléyìí onítayọ àlà ni wọ́n. Èmi tún sọ wípé ní wallahi alazim, ẹ lọ bí ẹlòmíì náà kọ́mọ̀ jẹ́ mi nìkan nínú anybody ta bá mọ́ jọmọ́ sí live program báyìí tó bá jẹ́ ní tó dẹ̀ níbẹ̀rù Ọlọ́run tó ń fi tó ń ṣe tó fi ń sin lọ́hun tí ò fi wá audience àbẹ́yìn tẹ́ ń wò wá bẹ́yìn tẹ́ ń comment tó yẹ pé ní ọfẹ́ mọ́ fi sin lọ́hun ni yóò mọ̀ sọ láì mọ́ iye gbà wípé ní nígbà míì àwọn tá à ń ròyìn wọn pẹ̀lú tayọ àlàyé wọ́n á post nǹkan míì wọ́n á sọ̀rọ̀ míì wallahi wà sí ní ọjẹ́ fún wa tá gbọ́dọ̀ mọ́ lò. Ẹ lọ wo gbogbo alájọ́ ṣe friend ara wa lórí Facebook lájọ́ níra wa àríra wa kọ́ lẹ́ àríra wa ò friend tó bá ò friend eléyìí ó níbò míì tó ti connect mọ́ tó padà mọ́ láǹfààní àti mọ́ rí nǹkan tó post ó sì máa kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ mọ́ sàǹfààní bẹ́ẹ̀ tí wọn ò bá sí wallahi nǹkan máa bàjẹ́ lára wa gbé pẹ̀lú táwa náà bá dẹ̀ sí nǹkan bàjẹ́ lára tí wọn náà bọ́lọ̀ ti ṣe gbogbo wa nù á mọ̀ bùkátà síra wa bákan náà tún ní pé á mọ̀ jẹ́ fitna fúnra wa. So laysa min shartil mufrit, kò sí nínú májẹ̀mú lára onítayọ àlà nípe ní lágbọ́já yìí onítayọ àlà ní lágbọ́já yìí onítayọ àlà ní alla yusib ká mọ̀ wà ní kó sẹ̀ fíjọ́ kan correct láìláìláìláìláìláì. Kò dẹ̀ sí nínú májẹ̀mú ẹni tó jẹ́ oníwọ̀n tí wọ́n sì kọ́mọ̀ sí mistake. Ó di pàwọn kàtà ń sọ ìwọ́n náà rí pé ó normal ọdẹ balance bẹ́ẹ̀. Ibn Taymiyyah, Sheikhul Islam rahimahullahu ta'ala, àbá sọ náà rán wípé ní kò sí ìjọ mùsùlùmí tí ó máa wà illa wa ma'aha haqqun wa batil. Gbogbo ń kálùkù náà ní olóòtọ́ ni wọ́n sì ní ìbàjẹ́. Bí Sufi ṣe wọ́stì tóhun, a lè jayò pa wípé ní ìpìlẹ̀ tasawufu tó jẹ́ zuhudu ta nígbà náà pẹ̀lú Islam. Ìpìlẹ̀ káṣe Sufi tó ṣe pé ní ìráyé sá ní ìpìlẹ̀ rẹ̀ wọn a lè yọ́kù ní Islam. Ihun mí tó fi kún tí ọ̀bá lọ ní kíni káyọ kúrò ń bẹ̀. So kò sí ìjọ náà nínú mùsùlùmí láyé tí ò ní mọ́ sóòtọ́ ọ̀rọ̀ lọ́wọ́ wọn tí ó sì ní mọ́ sí bàjẹ́ lọ́wọ́ wọn. Ẹni tá a bá wá bá sọ lórí nǹkan tó gbé lọ́wọ́ wípé òótọ́ tó olóhùn pípò sí di rẹ̀ yìí òótọ́ tí wáyé tó fẹsẹ̀ múlẹ̀ jẹ́ yíò lọ in tó dájú ní kí ni o kó padà sí di òótọ́ tó fẹsẹ̀ múlẹ̀ ju ti ẹ̀ lọ. In tí mo fẹ́ lò bí ní pé ní alónítayọ àlà àmọ́ díjọ́ correct oní déédé àmọ́ díjọ́ ṣe mistake. Bákan náà Ibn Taymiyyah lẹ́ǹkan sí bàbá ní fal wajib in tó jẹ́ dandan ni wípé ní bọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ láàrin ìra méjì nínú àwọn ìpín tí mùsùlùmí jẹ́ ká ṣàlàyé wípé ọ̀rọ̀ àwọn tí wọ́n sún mẹ́sìn Ọlọ́run jù ká ṣàlàyé ìfẹsẹ̀múlẹ̀ ọ̀rọ̀ wọn lọ́dá wípé ọ̀rọ̀ àwọn ilé ìfẹ́ kí ni ó fẹsẹ̀ múlẹ̀ ká dẹ̀ ṣàlàyé rẹ̀ nítorí pé ó súnmọ́ ọ̀rọ̀ Ọlọ́run bin naqli wal aqli pẹ̀lú Ọlọ́run wí ànẹ́bì rẹ̀ wí àti pẹ̀lú pé ẹ̀yin náà gbé sílẹ̀ àkáyèwò wípé ní òkè dáwà tí ẹ̀ ń bá bọ̀ wá lánàá nígbàtẹ́ fi bẹ̀rẹ̀ Sheikh Imran tán fi bẹ̀rẹ̀ pẹ̀lú pé ìgbà tí ó di pé àwọn ọ̀rọ̀ kan padà tọ́rọ̀ mùdírù tó ṣẹlẹ̀ jàre sẹ́fìlà tọ́rọ̀ mùdírù ṣẹlẹ̀ tó di wípé àwọn náà sọ àwọn ọ̀rọ̀ kan tán sọ̀rọ̀ ń pa Sahih Bukhari tí mùdírù sọ ó rí pé ní kò só ní súnnà kankan tó takò wọn kò só ní kò tó ní kò tó ní pé ìta afẹ́mùránù sọ yíò kí ní orí bẹ́ afẹ́mùránù kọ́dà káfíìrì ni. So at least tán bá wá fọ́kàn wọn níbẹ̀ yẹn tán bá débò míì tán bá wá fọ́kàn wọn ní tó kù ní wípé kìí ṣe personality la fẹ́ jà fún kìí ṣe báwo níṣẹ́ lágbájá ṣe tó la fẹ́ jà fún ní tó kù ní pé
al-intisarul mutlaq ká jajaja pàjúdé nítorí ẹni kankan wallahi fọ́lọ́n fà nẹ́bí rẹ̀ ni àtàwọn sọ̀hábà rẹ̀ li'anna al-haqqa yaduru ma'ahum haythu daru òótọ́rọ̀ ní lọ kó bọ̀ láyé yí àfàrà mẹ́ta takalẹ̀ ọlọ́run àníbà àtàwọn sọ̀hábà ibi tó tọ́rọ ọmọ lọ tí ọmọ bọ̀ ẹni tó bá wá ṣe dédé wọn bí yẹn bá ti wá ṣe dédé bá wọn lọ sí bẹ́ẹ̀ náà ni dédé òótọ́rọ̀ ó sì máa wà lára ẹ̀ sí bí yẹn bá ṣe jìnà sí wọn sí bẹ́ẹ̀ lóòtọ́rọ̀ ó sì máa jìnà sí sí so bàbá sọ wípé ní ọ̀rọ̀ tó bá wá jọ́rọ̀ bàjẹ́ tó yapa sófin ọlọ́run tí ó bá láàkáì lọ àníran lọ́wọ́ àsì nígbè torí nǹkan báyìí muharramun ìta ṣe léèwọ̀ ni wa mazmum kọ́dà ń ké ebú gan ní pẹ̀lú ẹni tó bá ṣe àbáwí àbájà torí pé tá a bá ṣe bẹ́ẹ̀ aburú tí ó bí yọ pọ̀ ju tí a rò pé ká mójúkò ń bẹ̀ lọ náà nínú nǹkan tí mo gbọ́ lẹ́nu àfáṣà ìdí sí tù ní pé ní ṣẹfẹ́ bá dáwà àwọn jẹ́ ni ṣẹfẹ́ bá dáwà tó ti nítumọ̀ tó bá ṣe pé dáwà tó lè hákì bá ní ìpèpè ó tọ́rọ̀ wallahi kò sẹ́ni tó lè bàjẹ́ ẹmú kó mẹ́ tó bá ṣe pé ń dáwà tí wọ́n ń ṣe òótọ́ ọ̀rọ̀ ni kódà káwọn gẹ́mọ̀ wọ́rí kí lọ́kàn pẹ̀lú pé ẹnìkan ń takọ̀ àwọn pẹ̀lú nǹkan àbàtà wájú tọ́rọ̀ kámọ̀ wọ́rí kan máa bá lọ da'watul haqq ìpèpè òótọ́ ọ̀rọ̀ Ànábì ní wala tazalu ta'ifatun min ummati mansurin àwọn ọjọ́ kan bẹ nínú ìjọ wọn Ànábì yìí tó ṣe pé ní wọn níyẹ̀ wọn nígbò tọ́lọ́ wọn mọ̀ ràn wọn lọ́wọ́ àwọn ni wọ́n mọ̀ borí bil haqq pẹ̀lú tọ́tán gbé lọ́wọ́ la yadurruhum man khalafahum ẹn tó yẹ gẹ́ẹ̀sì wọn ẹn tí ọgbà tí wọ́n kò lè ní wọ́n lá títí tálíkì àmọ́ fìdí bó ṣe wà nìyẹn so huwa alladhi arsala rasulahu bil huda wa dinil haqq liyudhhirahu ala dini kulli so dáwà òdodo ni wọ́n gbé lọ́wọ́ òdodo ni wọ́n sọ iye àwọn tó gbà lérè yìí ẹ jẹ́ ká máa bá lọ lágbàdá kan ń takò wọ́n lágbàdá kan ṣe gíní kan ẹ jẹ́ ká máa bá lọ tó bá ṣe pàwọn tán takò wọ́n bá ń takò wọ́n pẹ̀lú inú níbí ni àbí torí ìlara àbí torí kíní kan ń bẹ lọ́wọ́ ṣéèkì mọ́ táwọn náà wá tí wọn ò rí bá ní kí ṣéèkì mọ́ máa bá lọ ó ṣe wá lè tó yìí ọlọ́run ò ní fi ìbàjẹ́ lẹ̀kọ́ mọ́ lọ gbére kò sì ní fi òótọ́ lẹ̀kọ́ mọ́ rárẹ̀ bákan náà ni wípé ní afáṣà ìdíṣẹ́ tí mo fẹ́ challenge yìí náà padà wípé ní láìpẹ́ sẹ́yìn ọdún tí ètí lọ jìnà náà ní wípé ní ẹ̀yin náà jáde tẹ́sọ àwọn ọ̀rọ̀ tó le Sheikh Imran tòun ti bí lẹ́bù yìí ṣe mọ nínú mímọ̀ ìbílẹ̀ láàkọ́ ní wípé ní lórí nǹkan tẹ́ sọ against Sheikh Imran yẹn ṣé wọ́n ti change padà ní ní ṣe padà wá lẹ́tọ̀ sí ìgbèjà tẹ́ ń gbèjà yìí àbí wọ́n ti change àmọ́ ẹnumọ́ tó kù nínú súnà náà lè fi bá wọn lò ṣe ọwọ́ padà wá bá débi pé káwá wọ́stín àwọn ẹlòmínà wípé ní dákúdákú tẹ́ ń ṣe sáwọn náà ní dáadáa rárá ni táwọn náà bá ní dáadáa ìdán bó ṣe wà lára Sheikh Imran ní dáadáa tàídá tó wà ń bẹ́ tẹ́ fi sọ̀rọ̀ ọjọ́ sí hun bẹ́ẹ̀ lọ wà lára àwọn eléyìí náà wà idha ijtama'a fi ar-rajuli al-wahid ta'atun wa ma'siyah Ibn Taymiyyah rahimahullah wọ́n ní pé ní tí ọba péjọ sáré èèyàn kan ìtẹ̀lé tọlọ́hun ìṣẹ́lọ́hun súnnà ń bẹ lára rẹ̀ bídíà ń bẹ lára rẹ̀ yùwàlà àmà gbàtẹ̀ àmà bá lò ní déédé tó bá wà lára rẹ̀ nú tẹ̀lé tọlọ́hun àti súnnà wàyò àádà àdẹ̀mọ́ fílẹ̀ àmà kọ́ta rẹ̀ ní déédé tó bá wà lára rẹ̀ nú máṣíyà nínú ẹ̀ṣẹ̀ àti nínú bídíà ìdẹ́kílà àpèjúwe wọ́n ní àpèjúwe rẹ̀ kàsáàríkẹ̀ ọ̀dà ìbẹ̀ tó jalè ní tuqta'u yaminuhu ama amputate ọwọ́ rẹ̀ àmútò ti bẹ́ẹ̀ náà kọ́ àdẹ̀mọ́ fún lẹ́tọ̀ rẹ̀ nínú owó mùsùlùmí torí mùsùlùmí ni wọ́n ní wa hadha mattafaqa alayhi ahlus sunnati wal jama'ah ilé ìtawí òun náà làwọn onísúnnà panupọ̀ lé lórí wa khalafahum fiha al-khawarij àwọn khawarij nìkan ni wọ́n ní kò lè rí bẹ́ẹ̀ so Sheikh Imran bashar ọmọ èèyàn ni ó níbi tó dá sí ó níbi tí ó dá sí níbi ìsọ̀rọ̀ súnnà èmi ọ̀bá wọn sọ̀rọ̀ wá bí ìdẹ̀ bá wọn sọ̀rọ̀ ní ilé wọn níbi dáwà súnnà tí wọ́n ṣe wọ́n níbi tó ti correct wọ́n níbi tí wọ́n ti correct àwọn tí wọ́n ń takò wọ́n yìí náà wọ́n níbi táwọn náà ti correct wọ́n níbi táwọn náà ti correct tó bá ti pé lánàá àfáṣà ìdí ṣítù ẹgbà Sheikh Imran mú pẹ̀lú ọ̀rọ̀ tó le tó bá ṣe pé ní wọ́n ti change ẹ ṣàlàyé àwọn kan náà káyọ gbọ́ wọ́n ti change ẹ̀ lóòtọ́ náà bá ti change ẹ̀ tó ṣe pé ní ẹnumọ́tọ́ àtẹ rí lára wọn tó bá ti yín lọ́hun iná lẹ fi ń sọpọ́tì wọ̀nyí àwọn eléyìí náà ní tọ́ àdíẹ̀ ẹmọ́ wo gílégún nǹkan tán ṣe
tẹbá wọ́gilé gbogbo ẹ̀ padà gan pẹ̀lú èébú ní fẹ́yìn lé èébú ní fẹ́mi èébú gan ní pẹ̀lú fún Sheikh Imran torí pé gbogbo wa la níbi tá àti jọ papọ̀ nínú usuli sunna nínú ìpìlẹ̀ sunna tẹ́ẹ̀bá tàwọn súnnà sí tẹ́ ń ṣe tẹ́ẹ̀wọ́gilé gbogbo ẹ̀ nínú usulu súnnà àwọn ìpìlẹ̀ súnnà jọ pàdéhùn yóò wá kẹ́yìn náà pẹ́yìn náà ṣe súnnà òṣì yóò kẹ́mì náà kẹ́mì náà ṣe súnnà òṣì yóò kàn Sheikh Imran pàà náà ṣe kí ní súnnà òṣì ádẹ̀kẹ́lẹ̀ mí náà nú ayé tó jó ní súnnà èyí wè ní báwọn ẹlẹ́ẹ̀kejì ní pé ní in tó bá mẹ́yìn lẹ́tọ̀ sí kẹ́ sọ̀rọ̀ ń gbà àwọn sí Sheikh Imran bẹ́ẹ̀ ti sọ́hun tẹ́ẹ̀rù pé ẹlẹ́tọ̀ àti sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ ẹlòmínà lẹ́tọ̀ bẹ́ẹ̀ mùsùlùmí ni wá Ọlọ́ni kuntum khayra umma ukhrijat linnasi ta'muruna bil ma'ruf ẹ̀yin lẹ dáa jù lálẹ́ umma tó sì pé a mú yí jáde fáwọn èèyàn ẹ máa pàṣẹ dáadáa ẹ dẹ̀ máa kọ aburú so lẹ́yìn náà ni pé ní mo wọ́n sọ lẹ́ẹ̀kẹ́ pé ní déédéé bí máa fásà ẹ́dì sí túnṣe mọ́ ẹwùn kan bí ẹmọ́ sọ pé ẹ̀yin èmì sáfá o ẹ̀kùnkùn mọ́ sọ pé kọ̀sẹ́ tó pèrè ẹ̀ láàfá kọ̀sẹ́ tó pèrè lóní mímọ̀ àmọ́ tóun ti bẹ́ẹ̀ náà tí ọ̀pá mọ́ ni wípé ní nínú ìpele wájú Ọlọ́run fúnra jura wa lọ kò dàrú sí yí kò dẹ̀ pamọ́ kò dẹ̀ dàrú sẹ́ni kankan ẹni tó bá dàrú sí kọ́lọ́ ṣe wádìí Ọlọ́run ọ̀dá abákan náà fi tó pọ̀ jura wa lọ bẹ ní déédéé bẹ́ẹ̀ ṣe mọ ní ìmọ̀ yẹn ẹ̀dẹ̀ rí pé Sheikh Imran láwọn blọ́ndà tẹ́ fi sọ̀rọ̀ ń gbà yẹn ok déédéé báwọn ẹni yìí náà ṣe mọ nínú mà àwọn náà rí lọ́wọ́lọ́wọ́ báyìí in tó bá ṣe lẹ́tọ̀ fẹ́yìn láti sọ̀rọ̀ ń gbà wọn kò lè kọ́ fáwọn ilé iná láti mọ́ sọ àfi kẹ́ mú ẹ̀rí rẹ̀ wá lẹ́yìn náà ni wípé ní afáṣà ìdí sí tó ní láíláí kò lè ṣẹlẹ̀ kò ṣe pé ní ẹ̀yin nìkan ní ẹ máa sọ̀rọ̀ tí ó mọ correct nígbàtẹ́ ẹ bá búyàn òun náà ni kí oǹkálùkù mọ́ rí pé ní ebú ni nígbàtẹ́ ẹ bá yíyàn oǹkálùkù mọ́ rí pé ní ẹ̀yin ni kẹ́lẹ̀ ẹ̀ ń ṣe màásùm ẹ̀ ń sànẹ́bí Ọlọ́run kọ̀dẹ̀ sànẹ́bí Ọlọ́run mọ́ bọ́ta nẹ́bí ti kù kò sẹ́ni tí ò lè ṣe àṣìṣe kò sẹ́ni tí ò lè ṣe kí ni tí ò lè sọ ọ̀gán tí ò tọ́ so ta bá wá gbórùn nǹkan báyìí lẹ̀ in tó kù òun náà ni wípé ní kí lọ́rọ̀ Ọlọ́run kí lọ́rọ̀ ànábì rẹ̀ lórí gúnbí tàdé yìí ọwá pọ̀ lára audience àti lára ẹlòmíì náà akàrọ̀rọ̀ kan báyìí ìgbọ̀ngbọ̀nra pé mo nífẹ̀ẹ́ lágbájá ìgbọ̀ngbọ̀nra pé lágbájá Ọlọ́run ti kẹ́ ẹ̀dẹ̀ wá sọ ọ̀ṣọ́ ayé di nǹkan tọ́nà mo fi ń kẹ́ àfà ẹ wá sọ luxury life ẹ wá sọ di nǹkan tọ́nà mo fi máa fún òní mímọ̀ billahi alaikum ẹ̀yin èèyàn mọ́ bàtà àwọn àfà jẹ́ ẹ má bàtà àwọn àfáà jẹ́ mọ́ sọ àwọn àfáà di òsàtáyé ń bọ́ tó ṣe pé tán bá pàṣẹ tí ó bá dá ẹmọ̀ pé lágbàjọ́ ní mímọ̀ ní àgbàlagbà àfáà ní ẹ́sì gbá láíláí ìsìláàmù ń ṣẹ̀sìn bẹ́ẹ̀ ìsìláàmù ṣe kí ni kò ń ṣe ẹ̀sìn bẹ́ẹ̀ ẹni mẹ́wàá jáde alẹ́ tó lókọ jù yín lọ alẹ́ tó ní dáwà jù yín lọ níbo lẹ ti rí bẹ́ẹ̀ wípé ní tán mọ́ fi ń categorize kan ní ìsìláàmù nìyẹn nínú hadisi shafa'a hadisi ìṣìpẹ̀ tó gùn tábákàrí gbà wá ọlá nẹ́bí ní lẹ́yìn ìgbà tó ń bá dìde tán káwọn nẹ́bí Ọlọ́run tán bá débi pé ní káwọn tán gbà wọn nẹ́bí Ọlọ́run gbọ́lò tòdó káwọn sípẹ̀ káwọn oníṣẹ́ yìí dínà wá sípẹ̀ káwọn nẹ́bí Ọlọ́run náà mọ jáde wá ànẹ́bí mi ọ jáde wàlé sama'ahu illa rajulun wahid èèyàn kan náà ni ó tẹ̀lé ìsẹ́mí ànẹ́bí Ọlọ́run mi ọ jáde àmọ́ gbogbo tó tẹ̀lé nù jọ rẹ̀ èèyàn kan náà ni torí kéèyàn kan tẹ̀lé òun kọ̀ yọkù nù já ànẹ́bí Ọlọ́run gbogbo ẹni tí bá ṣe dáwà tí ọba ríyàn mọ́ gbogbo kó nìkan náà ní ń dáṣe ọ̀yọ́kò ní ọdáyé o èyí wèé ní ànábì mí ọ wà èyàn mẹ́ta náà ni ó tẹ̀lé so gbogbo ẹni tó bá ṣe dáwà tó ipé èyàn mẹ́ta péré ló bá tẹ̀lé ọ̀yọ́kò ní kọ́mọ̀ jẹ́ dáì náà wọ́n fi pé èrò pọ̀ níwájú lágbádá òun kọ́ ni yásítìkì kọ́ lọ ń gbaṣẹ́ èèyàn in tó jẹ́ pàtàkì tó fi gbaṣẹ́ èèyàn ní al-ikhlas kasi nítorí Ọlọ́run al-mutaba'a kọ́dẹ̀ tẹ̀lé tọ́lọ̀n wíta níbi rẹ̀ wí táàbára lákọ̀ọ́kọ́ lára lágbájá lára ẹni tó bá ń ṣe àmàrẹ́lẹ̀ kejì wípé ní níbi tó ṣe léyìí ọ̀tẹ̀lẹ̀ tọ́lọ̀n tànẹ́bì níbi eléyìí kọ̀tẹ̀lẹ̀ tọ́lọ̀n tànẹ́bì ẹlẹ́kẹta kí jẹ́ mùmínì so mẹ́ta àwọn nìkan náà nìkan ìjẹ́ kí lè rí wa Ọlọ́ni wa rusulan qad qasasnahum alayk wa rusulan lam naqsushum alayk Ọlọ́ni bẹ̀rẹ̀ àwọn òjíṣẹ́ lọ́jọ́ pé apàtàn wọn fún wa nẹ́bì àwọn kan dẹ̀ ń bẹ tó ṣe pé àpàtàn wọn ìdán kọ̀ pẹ̀lú mọ́jẹ̀mú ẹn tó fẹ́ jẹ́ onípèpè ẹ̀sìn
onípépè súnnà lẹ́ẹ̀kan sí wípé ní káyọ́ mọ̀ lórí ayélujára àbí káyọ́ mọ̀ káàkiri kó tó mọ̀ jágbàlagbà fa gbogbo ibi tó bá wà ní kọ̀rọ̀ ayé tó wà tó ń ṣe dáwà rẹ̀ tó bá tọ́lọ́n tà nẹ́bì mu pẹ̀lú ikhlas àti iman wallahi da'in èyàn bá wà lórí Facebook báyìí kí gbogbo èyàn wá mọ̀ kọ́ wá bẹ̀rẹ̀ láìfù kí 1 million sì pé sọ́dọ̀ ilẹ̀ kan náà lè tà tí rí kí 1 million kó sílẹ̀ kan náà wùí pé 1 million èyàn rí tí ó bá ti sí ikhlas ń bẹ̀ tí ó sí tọ́lọ́n tà ní tí ó sí torí Ọlọ́run bẹ̀ tí ó dẹ̀ sí tẹ̀lá nẹ́bì bẹ̀ tí ó sí ìgbàgbọ́ ń bẹ̀ eré orí igi eré orí ìtàgé lásán so nítorí Ọlọ́run lè kàn sí Ibn Taymiyyah rahimahullah wọ́n sọ náà pé ní falaysa li ahadin kò lẹ́tọ̀ fún ẹni kankan an yansiba lil ummati shakhsan kọ́ wà lọ gbé ẹnìkan wá fàlú mà níbi pé àfáà wà rí o onímímọ̀ wà rí o aṣíwájú wà rí o atọ́nisọ́nà wà rí o ustazu ti wà rí o sheikhu ti wà rí o mukadamu ti wà rí o mufti wà rí o amiru wà rí o wakilu wà rí o gbogbo tó wà lè kọjẹ́ èèyàn gbọ́dọ̀ lọ mú wá yuwali wa yuadi alayhi yóò wá ṣe wípé ní tí ó bá bá lágbájá ṣe tí ó bá nífẹ̀ẹ́ lágbájá àti kẹ́ gbá tẹni náà ẹni tá mọ́ ṣe bẹ́ẹ̀ fún subhanallah ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Ànábì la mọ́ ṣe bẹ́ẹ̀ fún wípé tó bá ti gbá tán Ànábì sọ ọ̀tá wa lọ jẹ́ tó bá gbá tán Ànábì sọ ọ̀rẹ́ wa lọ jẹ́ àmọ́ káwà nígbà ní pé ẹ̀dẹ̀ wá fẹ́ bá dáwà wọn jẹ́ ẹwà ń wọ́ gílé wọn sọ̀rọ̀ tí ó dá ń pa wọn nítorí pé wọ́n fi èèyàn kan lẹ̀ ẹgbẹ̀rún àwọn àfọ́ onísúnnà dúkù tí wọ́n tẹ̀lé nǹkan bákan náà Ibn Taymiyyah rahimahullah wọ́n tẹ̀síwájú pé ní kò tún wá lẹ́tọ̀ fẹ́ ní kankan àyẹ́ ṣe balẹ̀ ummati kalama kó tún wá lọ mọ́rọ̀ kan fálì umar nabi ọ̀rọ̀ tí ó balẹ̀ wọ́ jẹ́ kó wá sí pé ní ọ̀rọ̀ náà yóò àmọ́ báyàn sọ̀rẹ́ nítorí pé yẹn gbọ́rọ̀ ń wọlé yóò mọ́ bá sọ̀tá nítorí pé yẹn gbọ́rọ̀ náà wọlé àfọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ Ànábì wa majtama'at alayhi al-umma àti ń tàbí umar nabi bá panupọ̀ lé lórí so lórí gúnbí tá wà yìí gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ ní sókí ni pé mọ̀ rántí àfáà ní pé wọ́n wá lè pè wọ́n sẹ́rí lórí gúnbí yìí náà ẹ̀rí ni against àbáṣà ìdí sítò kò ń sẹ̀rí against àwọn ará bí míì wá ń bí láti wá gbèjẹ ẹnì kankan ẹjá jọ ṣàlàyé kílẹ̀sì Ọlọ́run kí lọ́rọ̀ Ọlọ́run lọ́jọ́ tí ẹ ti máa sọ̀rọ̀ àbígbà tẹ́ ẹ sọ̀rọ̀ sí kìmùrọ́nù kó tó di pé tẹ́ gbé sórí Facebook yìí ǹjẹ́ yìí náà pè wọ́n síwájú lọ́jọ́ tó ń kálùkù ń sọ̀rọ̀ mùdírù Markaz tàlẹ̀ tó ń pè wọ́n síwájú ṣe bí n tó sọ rèé tó gbajúmọ̀ sí gbogbo ayé yìí in tẹ́yẹn bá sọ níta ìtanikún ti kọ̀rẹ́kì rẹ̀ torí àwọn tí ó gbọ́ lọ tí wọ́n nígbà tó ṣe rẹ̀ mọ́ aláwọn sọ̀hábà nẹ́bì níta gbangba náà ni pé eré tó ṣe yá nẹ́bì ò ṣe o ayélé tó ṣe kò tí ẹ lọ nẹ́bì ò tí ẹ ṣe rárá torí ike tó gbà lọ kó lè bá gbọ́ àbọ̀ ókè èèyàn láǹfààní àti pè wọ́n gbà wọn ẹ wá ń ṣe ìlìzáàmù àwọn míì káwọn náà gbọ́dọ̀ mọ́ pé nìkan ní kọ̀rọ̀ kó tó rí kún sí correction ẹ fún wa lẹ́rìí rẹ̀ ẹ sì fún wa lẹ́rìí kí ló jẹ́ kẹ́yìn tẹ̀lé èmi ò sọ wípé ìtayọ àládá o náà èmi ò dẹ̀ gbà pé kẹ́nìkan kọ̀ndẹ́mù ẹnìkan pátápátá pé lágbọ́dá ìyá tó wọ̀ sí pátápátá nǹkan báyìí nǹkan tí ẹ̀ sí nǹkan bẹ́ẹ̀ in tó bá kún bẹ́ dédé tó kún bẹ́ lámọ̀ fi bá lò dédé tí ò sí bẹ́ lámọ̀ fi yọlẹ̀ gẹ́gẹ́ bí fásitì tèmi àti mọ̀kàlẹ̀ kan òun náà dẹ̀ lọ́rọ̀ ó ní wa hadha majtama'a alayhi al-sunnah in táwọn onísúnnà panupọ̀ ní pé èèyàn kan tọ́ àlè wà lára rẹ̀ máa sí àlè wà lára rẹ̀ àwọn tó dẹ̀ kọ́ aláfà tí wọ́n gbà bẹ́ ìpé lára o èèyàn kan o ìtẹ̀lé tọ́lọ́run nìkan ló gbọ́dọ̀ mọ́ wà lára rẹ̀ ó gbọ́dọ̀ mọ́ kọ̀rẹ́ tí gbogbo ojú ayé ni wọ́n láwọn Khawarij náà mọ́ sọ̀rọ̀ nǹkan máa so tó bá jẹ́ pé Khawarij bá láwọn èèyàn wa lóòtọ́ á padà máa gbọ́ so lórígun bẹ̀yẹ kọ́lọ̀wọ́ ṣàánú wa kọ́lọ̀ dẹ̀dọ̀ tí wa kọ́lọ̀wọ́ ràn wá lọ́wọ́ náà nǹkan míì tí èmi wá fẹ́ fi kún àárín òun náà ni ọ̀gbẹ́ni kátikàtí lọ́npẹ̀ láàrù lè kàwé ń tí ẹ̀kọ́ gbádùn náà gbogbo ẹ̀nà lọ́mọ kíkọ̀ gbádùn wallahi láàrẹ̀ gidigidi kí ló fi dá láàrẹ̀
ọ̀nà ní pé wá jáde oníṣẹ́ tí ẹmọ́ ba ìsìláàmù ilẹ̀ Yorùbá jẹ́ wọ́n fàlì olóògbé ní ẹni kí ló tó mọ́ ṣe báyìí wọ́n mọ̀ ní kò wó òṣùpá rẹ̀ ọmọ kàrí ṣe wá wọ́ báyìí pọ́rọ̀ rẹ̀ ṣe rínú kán mọ́ fòṣùpá hàn kọ́ mọ́ lọ́mọ́ ká wọ́ checkmating ó gbọ́dọ̀ wà nínú dáwà tá a bá gbé lọ́wọ́ àìsí lára ọ̀pọ̀lọpọ̀ súfí lọ́ba tí wọ́n jẹ́dẹ̀ níyìí so lọ́fà tó pé ní ẹ̀ntọ́ fẹ́ rà wọ́n wọlé pé ní onísúnnà ni wọ́n àwọn àbá àbátá tó kún yẹn onísúnnà ni wọ́n àwọn àbátá kún lórí súfí wọn onísúnnà gbọ́n ẹ̀ntọ́ fẹ́ rà wọ́n wọlé yóò ṣe wàhálà gan yóò lágùn tó bá ṣe kẹwọn sọ̀rọ̀ ló ṣe kẹtan sáré tó nígbà tí ò ṣiṣẹ́ meeting tẹ́lẹ̀ ìbá ti gbé ti ẹ̀wá marihaba títọ̀ ń gbé ti ẹ̀wá marihaba náà ni òbí tó padà wá dá sí lóde níyìí so checkmating ní ń bẹ láàrin onísúnnà sí rárá wọn tọ́rọ̀ bá lélé ni yóò padà rọ̀ tọ́rọ̀ bá lágbára bá yóò padà tó wálẹ̀ padà kò sí ń táàjọ ń bára wá fàjú wípé ní kájọ padà sí di tọ́lọ́run náà ni kájọ padà sí di tànẹ́bí àwọn sallam kájọ padà sí dàgbóyà àwọn sàhábà ridwanullahi alayhim àmọ́rọ̀ àwọn dìdì ní báyìí òun ọ̀gbọ́n tiẹ̀ àwọn ọmọdé mú ká sì ti sọ ẹ̀rọ wọn takora wọn nísìnyí olódò yìí takowó ni wọ́n takora wọn onísúnnà lọ dájú inú gbogbo ẹ̀dá orí wọn fira wọn lẹ̀ wípé lágbádá máa bá a lọ kò sí olórí lọ́dọ̀ wọn àfi Ànábì wa Muhammad kò sí ọ̀rọ̀ mọ́ ìyìnrìn ẹ̀wò àfọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Ànábì àti nǹkan táwọn sábà wá gbọ́yé bẹ̀ so táwọn fi yàtọ̀ sí irú ẹ̀yìn nù ní ibi táyì màkà yìí ti máa jáde nù ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọmọ wípé ní ẹ̀sàìdì sítù wọn bá sóòtọ́ ọ̀rọ̀ gbogbo wọn ṣe kí ní afá èmi ti ṣe léyìí fún yín o ní tó bá ká yín láńbẹ̀ tó bá jẹ́ bí nǹkan tó bá gbó yín lára ẹ gbà bẹ́ẹ̀ tẹ́bà dẹ́ gbà bẹ́ẹ̀ tẹ́bà lọ sọ̀kan tó bá lágbàjù bẹ́ẹ̀ látọ̀ fún ilé sí mi títí tẹ́yìn ló fi padà sí ní tọ́lọ́ ìta níbi rẹ̀ tẹ́mi náà bá sọ̀kan tí ọ̀dá anybody ní kó jáde against mi kó sọ tó bá sọ torí pé nínú kó sọ ohun wallahi dáadáa ní fún gbogbo alápapọ̀ nítawọn sálàfù dé dólé lórí nù ní pé wọ́n lẹ́nìkan wípé ó ní ṣe ọ́n bí àfá kan náà àfá sálàfù pé tọ̀ nínú ẹni tí ń pé lágbájá báyìí ló ṣe rí lágbájá báyìí ló ṣe rí àtàwọn òbí rẹ̀ ta ló nífẹ̀ẹ́ rẹ̀ jù ó ní a nífẹ̀ẹ́ wọn jù bí wọn lọ torá àwọn òbí wọn ọ̀rọ̀ ayé wọn ni wọ́n bá wọn dù àwa ń bá wọn dù wípé ní kán má di ẹrù ẹ̀ṣẹ̀ lómi lọ bọ́nà papọ̀ mẹ́rù ẹ̀ṣẹ̀ tí wọ́n ní ọgbọ̀n tó rán wí ọlọ́ni wala yahmilunna athqala ma athqalihim dandan ní fáwọn yẹn wọ́n gbé àwọn ẹrù ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíì papọ̀ mẹ́rù ẹ̀ṣẹ̀ tí wọ́n ẹni tó bá rí yẹn mọ́ checkmate wallahi ọ̀dà gan mo wá sọ lẹ́ẹ̀kẹ́ wípé ní kò sínú mọ́jẹ̀mú ẹni tó ga jù ká mọ́ correct rẹ̀ bó ṣe rí àwọn sálàfù náà nìyẹn Abdullahi ibn Umar mo yẹ correction tó sì fún bàbá rẹ̀ Imam Dhahabi rahimahullah ó ní tó bá ṣe wípé ní ká máa wo ipé bí lágbádá ṣe tó lára wa ká má fi sọ̀rọ̀ dédé nǹkan tó bá ṣe láìdáa ni ó lè tó wọ́n bá ṣe bẹ́ẹ̀ fún àfáà àwọn tó ṣe pé ara rẹ̀ ni àbí ọ̀dọ̀ rẹ̀ lòun ti gba ìdásà bá ṣe máa ń ka al-Qur'an lọ́nà tó gbà súnmà nẹ́bí jù Ibn Qayyim al-Jawziyya rahimahullah nínú ọ̀rọ̀ rẹ̀ kan ó ní tí ìbá ṣe pé ní ẹ̀sìn yí ẹ̀sìn Ọlọ́run ni táà ní wo wípé bóun lágbádá ṣe tó bóun lágbádá ṣe rí àìmọye àwọn tó ṣe pé tó bá tẹ ẹsẹ̀ wọn á sì mọ correct wọn ó dúgbọ́ àìmọye àwọn tó ṣe wípé ní tó bá tẹ ẹsẹ̀ wọn tó nǹkan kan á sì mọ correct wọn so láàyè yìí káfọ olówó káfọ jẹ́ ìlú mọ̀ọ́ká lọ́dọ̀ wa ń bí ilẹ̀ ti pàtàkì rẹ̀ kò ní kankan tó ní ṣe nínú dáwà kò ní kankan tó ní ṣe nínú dáwà kálọ́ bá ní ṣe ni ànẹ́bì Ìsá oníjà ànẹ́bì Ọlọ́run gbogbo yín náà lẹ́sìn mọ̀ bó ṣe rí inú sẹ̀mí ayé rẹ̀ so ẹ̀wọ́n mọ̀ fi pé ní Ọlọ́run ti gbà fún ó ti lókìkí ó ti lókọ ẹ̀wọ́n mọ̀ fi rọ́bìsì tó bá jẹ́ òótọ́ ọ̀rọ̀ tó bá fẹsẹ̀ múlẹ̀ mọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ audience àtẹni tó mọ̀ gbọ́rọ̀ yẹn torí pé ó ti nífẹ̀ẹ́ lágbájá tí lágbájá wa mọ̀ kọlu tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ yọ mọ̀ kọlu tó mọ̀ tẹjú ẹ̀sìn mọ́lẹ̀ látara ìmọ̀ kan tiẹ̀ ló tún mọ̀ fún lẹ́skís ọgbọ́n orí mo dàgbà àbí nǹkan ti wá yé mi nǹkan náà mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn Imam Ali radiyallahu anhu warḍah ọsànjọ́ kan wípé law kana ad-dīnu bir-ra'y ká ní ẹ̀sìn yìí bá gbọgbọ́n ni òun ọba sọ wípé ní tábà bomira tábà fọwọ́ ra bàtà kúfì táfòmira bàtà kúfì àtẹ́lẹsẹ̀ lẹ́yẹ káfíra tábà sì gbé sílẹ̀ káyìí lóòótọ́ àtẹ́lẹsẹ̀ náà ni tó gbọ́n la fi rìn àmọ́ ní òun kàn rà níbi pé òkè rẹ̀ ní mọ́ fòmí ra ni ìdán ẹ̀sìn ọgbọ́gbọ́n
ìwọ tó fẹ́ correct ẹnìkan tó sọ̀rọ̀ bóyá torí pé ó against àfáà kan tí wọ́n gba tiẹ̀ ní tó dáa fún ọjù ní pé ní tó sọ òun ṣèwádìí ẹ̀ kò sí àfáà kankan tó ga jù tọrọ Ọlọ́run Ànábì lọ kò dẹ̀ sí island of knowledge nínú ayé ká ló bá wà ní kò ní dọ́dọ̀ àwọn tá ń pàtàkì wọn lónìí kan máa já àfáà mọ́ tó ráwọn kan ti kó gbogbo ẹ̀ tán so tí ó bá ti sí yún kò sẹ́ni tí wọ́n lè correct kò sẹ́ni tí ò lè ṣe àṣìṣe so ní sókí bí ọ̀rọ̀ bẹ̀yẹn ṣe jẹ́ nìyẹn arólẹ́kàwúlẹ̀ kan sí ọmọ tán pè ní èèyàn bẹ́ẹ̀ sí jẹ́ ìwọ gan abẹ̀sìnjọ́ wá ara rẹ̀ rọmọtún níbi dá ìhà ó ń fi ẹsẹ̀ rẹ̀ àbí àìsàn rẹ̀ darí ó ń lọ mẹ́lòmíì lẹ́sẹ̀ ìwọ tó wo sùn tó nígbà náà obìnrin tí ń ṣèkún sùn lè gbà rẹ̀ lọ́sàn-án àwẹ̀ tọwá nígbà náà àwọn tán correct ara wọn orí wọn bẹ́ẹ̀ sí jẹ́ kọ́lọ́wọ́n ṣàánú wa ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصل اللهم وسلم على محمد عبدك ورسولك وعلى آله وصحابه ومن والاه نعم كترك ما قريب pátápátá nínú àwọn ọ̀rọ̀ tá fásitì sí tùsọ̀ ń jẹta ọ̀padà change àwọn kọ̀ọ̀kan bẹ̀ lánàá ní òde kí ọ̀rọ̀ mi ó dé orígun bẹ̀ kánú ìbá change ẹni máa dé bẹ̀rẹ̀ máa lágbára jù báyìí lọ so wa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh